Ah, orúkọ tèmi ní Sẹ̀sán Adéwùsì Táńtọ́lọ́run bàbá Oloyin original. Ìgbà tí mo gbọ́ kú Abiodun Oropo láàárọ̀ yìí ló ṣe mí kàyéfì o. Èèyàn dáadáa ni Abiodun Oropo, ó ní tẹríba, ó ní wá rẹ̀lẹ̀, kò jẹ́ rí ẹ kó fojú pẹ́ẹ́rẹ́. Bó bá rí bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi ní màá ṣe. Kò dẹ̀ sí ẹnìkan tó lè sọ pé ó ṣẹ̀ mí, ẹ̀rín ni. Ẹ̀gbọ́n bó ṣe máa pé oyin lọ́mọ jọ̀jọ̀jọ̀, oyin lọ́mọ jọ̀jọ̀jọ̀, oyin lọ́mọ jọ̀jọ̀jọ̀ tó kọ́ lóun kó fọ̀run kẹ́ o, kó pàṣìṣe rẹ̀ kó má fi kún tiwa. Iwájú tó kọjú sí ibi ire ni, ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ o. Gbogbo dúkìá tó fi ilẹ̀ Ọlọ́run yóò bá múlé lọ́wọ́ o. Àní rí ikú àtẹ̀wá má láti lágbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo kí gbogbo ẹgbẹ́ fíbáhùn, ẹkú ara fẹ́ra kú, ẹkú ara fẹ́ra kú, àní rírú ẹ̀ mọ́ o tó dàbọ̀. Aláàjì Abiodun Oropo tí gbogbo èèyàn máa ń pè ní ọ̀yọ̀pọ̀yọ̀pọ̀, wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé tí wọ́n tún fi ẹ̀fẹ̀ àti àwàdà kún tiwọn. A lè sọ pé Aláàjì Abiodun Oropo wọ́n jẹ́ bí ẹni tó wà láàárín ọmọdé àti àgbà. Èyí tó túmọ̀ sí pé wọ́n bá ọmọdé ṣe, wọ́n bá àgbàlagbà ṣe. Aláàjì Abiodun Oropo wọ́n jẹ́ ẹni tó tún wá yàwọ́. Àfẹ́ni tó bá fẹ́ borí Ọlọ́run mọ́lẹ̀ o. Àfẹ́ni tí ò bá mọ Aláàjì dáadáa. Wọ́n jẹ́ ẹni tó yàwọ́ gan. Wọ́n lè jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n yìí tọ́rọ̀ bá ti ká wọn lára, wọ́n á sọ síta. Wọ́n mọ bó ṣe ń gbọ́rọ̀ sára lọ títí. Aláàjì Oropo mọ bó ṣe ń gbọ́rọ̀ sára. Tí kò bá ṣe ká wọn lára bẹ́ẹ̀ náà ṣe máa sọ. Wọ́n á sọ síta, wọ́n gbọ́rọ̀ mọ́ra títí lọ. Aláwàdà, adẹ́rìn-pòṣónú, àwọn mú èdè pípé tiwọn. Wọ́n mú entertainment gbá àwọn. Mo lè sọ pé àwọn style presentation Aláàjì Oropo ó jẹ́ maybe ká sọ pé 60% entertainment. Torí pé wọ́n jùgbà èmi ni mo tún gbé lọ sí microphone yìí o. Báwo ṣe ń ṣe lọ́dọ̀ yín? Báwo ló ṣe mọ̀ gbogbo àwọn àṣà lóríṣiríṣi tí wọ́n máa ń sọ. Wọ́n máa ń múnú àwọn èèyàn dùn. Wọ́n máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín gẹ́gẹ́ bí aláwàdà. Wọ́n fi àwàdà gbà àti ẹ̀fẹ̀ gbà àti àwọn ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro wọ́n fi wọ presentation tí wọ́n ṣe mọ̀ pé olúkálùkù ló ní style títí ẹ̀. Ṣùgbọ́n ká sọ pé ibi tí Ọlọ́run tó darí tí wọn kọ, ibi tó rọ̀ wọ́n lọ́rùn gbáà ni. Eléyìí tó túmọ̀ sí pé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lómi lóun fẹ́ ṣe bẹ́ẹ̀, ó lè máa ṣe kó kójú òṣùwọ̀n torí pé kó wá ló ní ibi tí Ọlọ́run pé ẹ̀bùn tiẹ̀ sí. Wọ́n ti ṣe ìwọ̀nba táwọn lè ṣe. Wọ́n ti ṣe ìwọ̀nba tó lè ṣe gẹ́gẹ́ bí akọni. A dẹ̀ máa ka tiwọn náà nínú ìtàn gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ pédépédé, sọ̀rọ̀sọ̀rọ̀, nínú iṣẹ́ agbóhùnsí afẹ́fẹ́. Wọ́n bónílé ṣe, wọ́n bá àlejò ṣe, wọ́n bá ọmọdé ṣe, wọ́n bá àgbàlagbà ṣe. Kò sí ẹni náà àfi bóyá ọwọ́ yẹn wá dí tó lè sọ fún Oropo pé mo fẹ́ ṣe báyìí tí Oropo ò ní yọjú síbẹ̀. Àfi bóyá ọwọ́ yẹn dí, ọwọ́ wọn yẹn wá dí jù. Ibi tí mò ń sọ̀rọ̀ yìí mo ò lè káyé àwọn ṣíṣe tí wọ́n ti bá mi pé ń bẹ̀. Bẹ́ẹ̀ làwọn náà máa ń bá wọn pé. Tí kí bá ṣe ìgbà tí mo ti ẹ̀ kúrò ládùúgbò tí mo wà tẹ́lẹ̀, tó bá ti ku ọdún léyà bí ọ̀túnla náà ti bá sọ pé Yemi ṣe ń bọ̀ o, a lọ sílé wọn, àwọn àti bàbá Ayénirọ́mọ tó lẹ́gbẹ̀ẹ́ lé wọn náà jọ gbé. Bá ṣe ti kúrò nínú yàrá tí wọ́n là máa bọ́ sí ọ̀dọ̀ bàbá Ayénirọ́mọ. So and that is tell you pé ẹni tí a ti jọ ń bọ̀ tipẹ́tipẹ́ ni. Kò dẹ̀ sígbà ọjọ́ Wednesday a sì jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò pàápàá jùlọ lórí iṣẹ́ tó dà wá pọ̀.
lórí iṣẹ́ tó dà á tó bí 40 ìṣẹ́jú tèmi àti wọ́n fi sọ̀rọ̀ bó bá tó kọ́ ọ̀tàn á tún pè padà tó kọ́ ọ̀tàn á tún pè padà that is Wednesday tó kọjá yìí láì mọ̀ pé ilé tá a máa jọ sọ gbẹ̀yìn náà nìyẹn wáàsí náà kúkú ló ń ṣe fún gbogbo wa pé ẹni tó bá dúró ó ná kíyèsára ni torí pé mo rí ẹ lánàá mo rí ẹ láàárọ̀ yìí kò kàn ti kú tó bá ti yá ó ti yá náà nìyẹn ṣùgbọ́n ìgbà tó máa yá kọ́lọ́run kò jẹ́ ká ó ka iṣẹ́ rere ó kà mọ́ wa lára ó kà mọ́ wa lọ́wọ́ ó bá wa lẹ́nu iṣẹ́ rere níta bá dẹ̀ lọ náà káwọn èèyàn kan rí nǹkan tó dáa kan rí sọ nípa wa mo gbàdúrà pé kọ́lọ́run kó dúró ti ẹbí àti ará pàápàá jùlọ ọmọ àti aya tí olóògbé Oropo náà ti dolóògbé nìyẹn tí olóògbé Ismail Yekini Oyèlọ́mọ Oropo tí wọ́n fi sílẹ̀ kí Ọlọ́run dẹ̀ tẹ́ wọn ṣàfihàn kó ṣe àforíjì fún gbogbo àṣẹ tó bá ṣe pátápátá àwa tàdé ń délédé wọn náà tá à ń ṣe déédéé lẹ́yìn wọn náà kí Ọlọ́run ọba kó jẹ́ kí ọdún kó jìnnà síra wọn ẹ ṣé gan. Tálàjì Oropo ṣe òun náà ni wọ́n gbà ẹ̀wò tó ń kálukú ti wá káàkiri ayé tàfi wá pé tí wọ́n lè lẹ́nu wákàtí mélòó ló ṣẹlẹ̀ ẹlòmíì ó ṣẹlẹ̀ gan-an yóò ti pẹ́ jù báyìí lọ àníírí yẹn dìde tó dáadáa tí wọ́n ṣe òun náà ni wọ́n gbà wọ́n dẹ̀ sọ́nù lélẹ̀ gan pé Ọlọ́run wọlá yẹn tí ò rò pé òun rogo òun lò láyé tó dẹ̀ kọ́ sí àtẹ́lẹwọ́ Haji Ismail Oropo tọ́lọ́ ń dẹ̀ sọ́ dológo tó dẹ̀ rí ògo yẹn lò ìyẹn náà ti tó ọlọ́mọsàwà àti àwọn bísímẹ́lá ìkúrú ọ̀la. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Ní Alhaji wa kọmọ tó ní Ibrahim Sugar tí mo jẹ́ tó gbé ọmọ sí àáfàá Sugar. Báwo lè ṣe jẹ́ Sàlájì Oropo? Ọmọ ìyá ni mo jẹ́ Sàlájì ẹnìkan ò lè ráàrin mi àtàlájì ọmọ ìyá ni a gbọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ iṣẹ́ ló dà wá pọ̀ ọmọ ìyá gidigidi láti di ọmọ ìyá látara tọ́lọ̀ ní gba àárín wa kọjá ọlọ́mọsáwá kẹwọn gba wa sọ̀rọ̀ ní àpapọ̀ àtàwọn olórin ọlọ́run kó sàlékún nìkan kó sàlékún dáadáa fẹ́ nìkan ó di wàá mú lẹ́yìn ọmọ kọ́lọ́mọ ṣe ní tẹ̀lé dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ pẹ̀ka ajájẹ̀dá a máa sọ. Alájà Ọpẹ́yẹmí Jẹ̀mílà kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn nípa Alájì wa Abiodun Oropo ìwé ìyàwó lẹ́nu sọ pé wọ́n jẹ́. Aládùúró tí alábàáṣe ó kọjá mákẹ́tà ó kọjá promota wọ́n dúró tí wà kí gbogbo ìgbà ọ̀rọ̀ ọmọràn bí music industry ṣe rí wọ́n tiraka pé orúkọ wa máa tàn orúkọ wa máa dúró wọ́n touch life gbogbo artist he played his part. May Allah forgive his shortcomings. Ọlọ́run bá tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. Ọlọ́run bá dalẹ̀ wọ́n rú o. Ọlọ́run bá wa dúró ti àwọn ọmọ tiwọn náà ju bí wọ́n ṣe dúró ti àwa náà lọ. Ọlọ́run bá wa rọ́yàwó wọn lójú. Ẹ jẹ́ ọ̀kan lára àwọn. Mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ wọn ni ó kọjá artist. Ọmọ wọn ni mo jẹ́. Torí ṣéwù lèmi máa pè wọ́n kálé mi lọ́mọ ṣéwù. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá mi kí wọ́n Ọlọ́run bá dalẹ̀ wọ́n rú. Àmín. Lẹ́yìn ikú Oropo Ọlọ́run dúró ti gbogbo àwa tá a kú o. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Ọkọ mi alàgbé Jẹ̀mílà Ọpẹ́yẹmí. Ẹ ṣé gan. Ọmọ ṣé o. Ẹ ṣé gan ni. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Ọkọ mi ni Alájà Mùsùlùmí àtàkọ́bí ẹ̀sìn. Ẹ bá mi kí alápámọ́. Báwo lè ṣe jẹ́ sí Alájì wa Abiodun Oropo? Ọmọ la jẹ́ sí wọn o ọmọ la jẹ́ sí wọn bàbá dáadáa náà jẹ́ sí wọn àwọn sọ pé torí pé ajé artist nìkan wọ́n máa ń support wa wọ́n máa ń dúró even ká fẹ́ ṣiṣẹ́ kan pé kò ń ṣe lé iṣẹ́ Oropo ló ti fẹ́ jáde wọ́n máa dúró tì wá pé ànímọ̀ àlápé náà kò ń ṣe Oropo ni wọ́n fẹ́ ta iṣẹ́ yìí he always support us without asking a dime from us. Ṣé mi dúpẹ́ ṣe gan ni. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé àti pé báwo lè jẹ́ sí Alájì wa Abiodun Oropo ẹ dúró bá torí kíní yẹn àpótí. Orúkọ tèmi ni Evangelist Ṣèyí Sálápá. Oropo Alájì Oropo tí wọ́n á ní kí n tẹnu ó dìpù gan fẹ́ẹ́ lè sọ pé mi ni artist kejì tí máa ṣiṣẹ́ ní iṣẹ́ mi nígbà kan máa sọ pé kò dàgbà
ṣe òkú máa sọ. He's a builder. He's a builder. Mo fẹ́ lè pè é ní philanthropist pàápàá because ó ní ipa tó kó nínú ayé ọ̀pọ̀lọpọ̀ yìí especially our artists. Ládùn ọ̀nà máa ń kà máa sọ̀rọ̀ àrọ́pọ̀ ó dì. Ẹ bá mi dárúkọ yín fún ọ̀rọ̀ alẹ́ lẹ́ẹ̀kan sí. Ìwádìí ní ṣe ìlú ìsàlẹ̀ àpárá. Ẹ ṣé gan ní àná. Ọ̀rọ̀pọ̀ orí ẹwà abẹ́ ọjà máa ń lo apàṣẹ. Bọ̀dá mò ń bọ̀ ọ̀yà fẹ́ dáhùn wá sí ìtura lọ. Ẹ bá mi dárúkọ yín. Ṣó tí ń lọ ní Ọ̀rọ̀pọ̀ ṣó tí ń lọ ní kò tiẹ̀ dágbére fún ìyàwó. Abiodun ṣó tí ń lọ ní. Orúkọ tèmi ni Friday ọmọ abúlé pẹ̀lú ọ̀nà. A wà nítorí ìsìnkú bàbá Abiodun Oropo oníta bí lọ́jọ́ ọdún tó padà lọ́jọ́ ọdún. Oropo áńgẹ́lì ni Oropo lórí ilẹ̀ tó ṣe wípé tí àwọn olórin bá ẹni áńgẹ́lì tí ó ṣe wípé tí olórin kan bá ti pàdé ẹ̀ ayé ẹ̀ máa ń yí padà ni. Ó ṣe gudugudu méje àyà mẹ́fà nínú láìpẹ́ ó ṣe di pé Ọlọ́run pè wọ́n sọ́dọ̀ ní ìjẹta Oropo sì pè mí tó ń dì estimate lórí iṣẹ́ mi wípé báyìí ni o báyìí ló dé o báyìí ló dé o ó ní ṣé o mọ̀ pé mi ò lè purọ́ fún ẹ ṣá mo níbẹ̀ ní sà ó ní mo fi àlùkùránì búra mo fi kàábà búra bí ọ̀rọ̀ iṣẹ́ ẹ ṣe lọ nìyẹn ó ní kí n wá pàdé òun ní AIT ní Saturday pé promoter kan wà o tóun ṣẹ̀ṣẹ̀ mọ̀ kóun fẹ́ connect wa papọ̀ láti sọ̀rọ̀ púpọ̀ ní lọ́nà yìí pé ikú Oropo ni máa gbọ́ lọ́jọ́ Sunday. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé àti pé báwo lẹ ṣe jẹ́ sí Abiodun Oropo. Ọmọ abúlé àwọn ní promoter mi Ọlọ́run lò fún mi láti gbé mi jáde. Ẹ bá mi dárúkọ yín bọ̀dà fáwọn ará ilé. Orúkọ mi ni Túnjí Táíwò tí gbogbo ayé mọ̀ sí Aládùn. Abiodun Oropo wà láìkàláì ọ̀rẹ́ mi ní tipẹ́tipẹ́ gan-an ó tó 15 years tí Abiodun Oropo tó ti gbé ilé mọ́ ìmí tẹ́mi pẹ̀lú ẹ̀jọ́ ń gbé bàtàjọ́ ń gbé ní ilé kan náà báyìí tó ti gbélé mọ́ mi tájọ́ gbé àlọ́lù àpọ̀lẹ́dẹ́ tó ti gbélé wọn ó ti di 15 years. Irú èèyàn wo lẹ ní pé wọn. Abiodun Oropo jẹ́ ẹni tó náìsì kì í jà kì í bínú tó bá ní pé ó ṣe kíní kankan ara dúró ẹ̀ ni tó bá ní pé ó bá ṣe mistake kan tó bá sọ fún kó tọ́ kó má bínú ó ti tán. Ṣé àdúpẹ́. Jẹ́ èèyàn gidi ṣe kájọ́ ní ìṣẹ̀ gbọ́ pé. Ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Túnjí Táíwò tí gbogbo ayé mọ̀ sí. Èní lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé wọ́n kú ẹ pẹ̀lẹ́. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé báwo lẹ ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo. Oropo wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ wípé kódà mo ṣe lọ́ńṣì ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àwọn ni wọ́n jẹ́ mákẹ́tà fún iṣẹ́ yẹn kódà ẹni tó yẹ kó taṣẹ́ yẹn tẹ́lẹ̀ ó fọ́nbù ṣùgbọ́n Oropo dúró ó sọ pé tòsáyìn ojú òní tiẹ̀ Ọlọ́run ò dẹ̀ jẹ́ kó dúró tì mí lọ́jọ́ yẹn ó dúró gan ìyẹn mo fi mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ gbà tí kú lẹ́dẹ̀ o kò sẹ́ni tó mọ̀ gbà tí kú pa ojú ẹni dé kò sẹ́ni tó mọ̀ gbà tí kú lè dé kò sẹ́ni tó mọ̀ gbà tí kú á pa ojú ẹni dé orúkọ tèmi ni Tósìn Àjàyí Tòsáyìn nò kọrin kòdòkòdò tó náà bá òkè kọjú sí ṣe lónìí. Ṣẹ́yìn náà wà nínú artist wọn ni. Mo lè sọ wípé ẹ ti wà nínú wa ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ torí mi fẹ́ sọ pé rẹ́kọ̀dù tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde gbẹ̀yìn òun ni ìgbédìde tó tayọ yìí. Tó jẹ́ iṣẹ́ tiyín tó já sí pé ẹ̀yin náà ṣe join artist Abiodun Oropo Films and Records. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀ kọ́lọ́ máa jẹ́ kíkó pa láàánú wa ọ̀fọ̀ ńlá ló ṣe ọ̀fọ̀ ńlá ló ṣe kọ́lọ́ máa fi ọ̀fọ̀ ńlá ṣe wá. Thank you. Ẹ ṣé àdúpẹ́ ànífẹ́rẹ́ ẹ̀gbà. Ẹ bá dárúkọ yín báwo lè ṣe jẹ́ sí Abiodun Oropo. Orúkọ mi ni Kún ẹ̀ èmi náà máa ń lọ lórí Kún Adésá. Báwo lẹ ṣe jẹ́ sí wọn. Ọmọ wọn ni mo jẹ́ ọmọọṣẹ́ wọn jẹ́ artist wọn náà. Ok, irú èèyàn wo lè lè sọ pé Abiodun Oropo jẹ́. Ọ̀gá mi dá o bàbá láàánú mi tí kò bá sí nǹkan kan tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ ọ̀gá tí wọ́n bá tẹ̀ ní fún ẹ pé wọ́n fún ẹ ń bẹ̀ wọ́n á ṣòkè ẹ̀ fún ọ̀gá wà sókè ẹ̀rìn so eléyìí jọ wá lójú. Ṣé mo dúpẹ́.
ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé àti pé báwo lẹ ṣe jẹ́ sí Abiodun Oropo. Orúkọ mi ni Rasheed Ajide, mo jẹ́ kan nínú àwọn ọmọ àgbà òṣèré. Ẹ sọ orúkọ yín délẹ̀. Orúkọ mi ni Rasheed, ọ̀kan láwọn Ajigijaga. Mo jẹ́ ọ̀kan nínú àwọn àbúrò Alhaji Abiodun. Kí ni ìnagijẹ yín táwọn èèyàn máa fi dá yín mọ̀ dáadáa? Ọmọ broken bottle. Ajigijaga, ọmọ broken bottle. Ok, mo ń gbọ́. Mo jẹ́ kan nínú àwọn àbúrò Alhaji Abiodun Oropo. A súnmọ́ra dáadáa. Kódà mo ṣe rí wọn níjọ́ Thursday. Mo ṣe rí wọn láàárọ̀ Friday. Irú èèyàn wo lẹ lè sọ pé wọ́n jẹ́? Alhaji Oropo jẹ́ nìkan tó lawọ́. Ó dẹ̀ jẹ́ olóòótọ́. Bẹ́ẹ̀ni. Yes, no ni. Kò kí ń tọ́yàn. Tí mo lè rí sọ pa àwọn ọjọ́ ẹni tó lawọ́ wọ́n dẹ̀ ní sùúrù. Ṣé àdúpẹ́ kí lẹ fẹ́ sọ fún music industry ṣé àti kí la pàdánù báyìí? Ẹ wo apàdánù kan tó tóbi nítorí pé nípa ká ṣe polówó ká gbé eléré jáde eléré tó ti tara Alhaji Oropo jáde wọ́n ti pọ̀ ẹ̀mú ewa mi tí gẹ̀ẹ́ta ara mi apàdánù kan gan Ọlọ́run bá wa rá àwọn ìbí wọn lójú. Ẹ ṣé gan ni Yemi Rasheed Ajigijaga ọmọ broken bottle ẹ jọ sẹ́ bá a dárúkọ yín fún ara ilé àti pé bẹ́ẹ̀ ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo. Orúkọ mi ni Olùtọ́pẹ́ Adébáyọ̀. Mo jẹ́ ẹ̀gbọ́n ìyàwó Oropo. Àná ni wọ́n jẹ́ sí yín. Iṣẹ́ àná. Mo fẹ́ ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ sọ àná ni wọ́n jẹ́ sí yín. Ó yẹ wá sọ fún mi irú èèyàn tàbí Abiodun Oropo jẹ́. Ẹ̀ka bá ń ta máa sọ láti àárọ̀ yìí a máa sọ tọdún mi máa fi tẹ̀lé torí èmi tí mo dúró yìí mo jẹ́ bí ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ mo dẹ̀ tún jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé à ń ṣe àná mọ́ a ti di ọmọ ìyá èmi àti Oropo ti di ọmọ ìyá à ń ṣe àná mọ́ torí tí n bá kanlẹ̀ fún ẹ̀ láago 12 òru ó máa ní kọ́sílẹ̀kùn fún mi bóun náà bá kanlẹ̀ fún mi máa ní kọ́sílẹ̀kùn so Oropo jẹ́ èèyàn kan tó yẹ pé ìfàsí nínú ẹbí mọ́là nǹkan burúkú ló bá wà nǹkan burúkú Ọlọ́run á wá rọ yín lójú àmín. Àdúrà tí kò máa gbà ní pé Ọlọ́run bá mi dúró ti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kó má lè dẹ́rù bà wọ́n. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ tèmi ni Olùtọ́pẹ́ Adébáyọ̀ Sùnmọ́lá tí mo mọ̀ sí alájẹṣẹ́kù. Tẹ wá jẹ́gbọ́n ìyàwó. Tí mo jẹ́gbọ́n ìyàwó Oropo. Ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́. Àní rírú ẹ̀ mọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé àti pé báwo lẹ ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo. Irú èèyàn wo lẹ lè sọ pé wọ́n jẹ́? Ọlọ́run ọba lọba tí wọ́n ròyìn tí ń bá ní ká máa kà á lórí èyí tí wọ́n jẹ́ lágbára díẹ̀ ká ní ògo ńlá kan lọ ní ilé gbogbo ẹbí ìṣẹ̀lẹ̀ tọrọ pọ̀ fún. Ẹ bá mi sọ̀rọ̀ sókè kán lè gbọ́ yín. Gbogbo ẹbí kò tẹ́ni sálàjì kì í kó mọ́ra wọ́n ṣe ń ṣe fún nílé ni wọ́n ń ṣe fàlejò wọ́n ń ṣe fún nílé ni wọ́n ń ṣe fàlejò kò sẹ́ni tó máa bá ẹkún lọ́dọ̀ wọn tí ò ní rẹ́rìn jáde nígbà tí má ní kí n máa ròyìn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé sábà lè ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo. Ẹ̀gbọ́n wa ní bàbá wa ní lágbègbè eré orúkọ tèmi ní Kàmọ́rọ́ Àdìpọ̀ alága gbogbo ní Fújì lágbègbè. Àdánù ńlá ni ikú bàbá wa Abiodun Oropo jẹ́ láwùjọ wa lágbègbè nítorí pé inú pé kí wọ́n fọ́nkù pé láti wọ́n yá kó gbìyànjú dé wọ́n gbìyànjú lágbègbè torí mo rántí nígbà kan nígbà tó bá jọ kọ Fújì wọ́n gbìyànjú wọ́n jáde kàbùkà lórí ẹ̀ nígbà pé kí ọ̀rẹ́ máa wò ó yá ẹni jẹ́ kí n gbé lárugẹ ọkọ̀ pàkan tó lè jẹ́ pàtàkì ni àdédé mo gbọ́ tí ìkànnì mẹ́mbà mi ẹni ara ṣíṣe àjíkì kan pè mí láàárọ̀ yìí pé kí mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ní mi ò gbọ́ wọn ní báyìí ló ṣẹlẹ̀ láti wá rọ́ọ̀ṣì gbádùn mo rí pé kẹjọ ọ̀dà gbogbo kí lè fẹ́ sọ gbogbo àwọn onífújì lápapọ̀ pàápàá jùlọ nǹkan tó sọnù láàrin wọn yìí. Àdánù ńlá ni mo ti sọ síwájú àdánù ńlá ni kéèyàn tó tún lè rí kíní Ọlọ́run bá ló tún lè pẹ̀ tó bá mú nǹkan ìdúgbò lójú tó bá wọn pàṣẹ rẹ tó bá wọn oríjì wọn. Ṣé àdúpẹ́. Alhaji Abiodun Oropo wọ́n jẹ́ ẹni tó fi wá ìyàwó ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ náà lágbọ̀n
ẹni tí ò bá a dárúkọ yín fún àwọn aráàlú báwo lè ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo. Orúkọ mi ní Ajide obìnrin ọmọlára pípọ̀. Mo jẹ́ lára àwọn átíìsì late Alhaji Abiodun Oropo. Àwọn ọlọ́kọ̀ọ́kọ́ gbé iṣẹ́ mi jáde, iṣẹ́ ábọ̀ mi mẹ́rin. So ikú wọn jẹ́ nǹkan tó jẹ́ ó wà shocking gan. Torí pé Alhaji jẹ́ èèyàn kì í fojú kéré èèyàn. So wọ́n ṣe ń kọ́ ọmọdé mọ́ra náà ń kọ́ àgbà mọ́ra. Lè rí yàtọ̀ láàrin àwọn àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́ because ẹlòmíà máa ní ọ̀gá mi ní ọ̀gá mi ní èmi lọ̀gá. So àdúrà wa ni pé kọ́lọ́run dúró ti àwọn ọmọ àti ìyàwó tán fi sílẹ̀. So ẹ̀yìn tán fi sílẹ̀ kò ní bàjẹ́ lọ́lá lágbára Ọlọ́run. Ṣé gan ni lára tó kù ẹ bá dárúkọ mi ṣe jẹ́ sí Alhaji Abiodun Oropo àti pé irú èèyàn wo ni wọ́n jẹ́. Orúkọ mi ni Chief Abiola Aremu Balẹ̀ Bafo. Ọ̀rẹ́ mi ni Alhaji Abiodun Oropo. Sọ́dẹ̀ jẹ́ èèyàn tó súnmọ́ mi lágbọ́ tí kí ọ̀bí tajọ máa ń ṣe lórí ìta àjọ máa ń ṣe fún sometimes. Ó dẹ̀ jẹ́ èèyàn tó dáa. So ó wà ṣọ́ọ̀kì nígbà tí mo gbọ́ lórí orí èyí tó ń pè ní pé ó ṣaláìsí. Ṣé kọ́ ló ń bá mi tẹ́ sí afẹ́ ìsúntafẹ́ bọ́lọ̀ mọ́fà ọdún ẹ̀ láti wà ọdún ẹ̀ máa padà sí. Ẹ ṣe balẹ̀ kára ó lè sàn. Ṣé mo dúpẹ́ sí. lọ́dún tó jẹ́ bí akọni adé pàkàtà náà sí inú gẹ́gẹ́ bí àbí ìjẹ́. Life ni mo ń ṣe o, life ni mo ń ṣe. Sọ̀rọ̀ iṣẹ́ àkọsẹ́ ní ẹni náà àti bóyá owó yẹn wá níbí. Alhaji Taiwo Alabi nìyẹn. Mo fẹ́ ṣe báyìí ọ̀pọ̀ ènìyàn ojú sílẹ̀. Ọmọ awo. Ọmọ awo. Ẹ ká sáré bá ọ̀kan lára àwọn ọmọ Alhaji Abiodun Oropo sọ̀rọ̀ torí pé 5 and 6 ọmọ afẹ́ lè sọ pákọ̀ bíi Abiodun Oropo ni wọ́n. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará lé. Orúkọ mi ni Ambassador Káòdì sọ̀rọ̀ tí ó wáyé mọ̀ sí Káòdì ọmọ. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ lè sọ nípa Alhaji Abiodun Oropo? Irú èèyàn wo ni wọ́n? Téèyàn bá súnmọ́ wáyé ọ̀rá wọn tó bá ní ó máa ṣe fẹ́ nìyẹn. Mo ṣọ́ Oropo débi pé ìtọ́mọ ẹ̀ nílò ní tó wà wípé pé èèyàn ń bóun rìn èèyàn ẹ̀ wúlò fóun àkọ́kọ́ dá ẹni yẹn lóhùn kó tó dá ìyàwó ọmọ lóhùn nínú ilé. Mélòó la fẹ́ sọ oní testimony sáwọn èèyàn dìbò nígbà yìí pé Oropo láwọ́ ó lè yọjú ẹ̀ fún èèyàn. Ẹ bá a gbàládùúrà ká má rí eré ilé mọ́ nínú ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Agbára Ọlọ́run á bá a fòpin sí ẹni tí ó máa kú àdàgbà àdógún àmì pàtẹ láàrin ìlú ọ̀rọ̀ ọlọ́mọ àdógún má ṣe Bọ̀ jẹ́ sáré fídíò. Ẹ ṣé gan.